Hello everyone, welcome to Toyeen Talks. Báwo ló ṣe ń lọ lọ́dọ̀ yín? Okay, this is just a quick one. I'd like to thank you all for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. Wow, good morning, good morning, good morning. Yo ní Ponmo, báwo ni o? A kú ojúmọ́. Mo fẹ́ sáré ṣe program yìí láàárọ̀ ìtorí mo ní àwọn nǹkan kan tó wà important láti ṣe. Yo ní Ponmo, báwo ni a kú ojúmọ́ ṣe wà pa? God bless you dear. Ó dẹ̀ pẹ̀lẹ́ abálẹ̀ máa ń kíyàn, mo bọ́ máa ń kíyàn ní kíyàn bẹ́yìn. Yo ní Ponmo, ó mọ̀ pé oríṣiríṣi àwọn online in-laws la máa ń ní. Mo dẹ̀ ti rí àwọn in-laws lóríṣiríṣi tó ti bẹ́ẹ̀ dá sí. Mo rí àwọn èèyàn kan náà ìyá kan náà lórí TikTok yẹn kàn pariwo ni ó kàn pariwo kìnìkan ó kàn pariwo bọ́jẹ́ ń sẹ́tú ọ̀rọ̀ kan nìyẹn. Èèyàn máa ń gbọ́ tàtọ̀tún àti tòsì kó tó bẹ̀rẹ̀ sí ní pariwo lórí social media ni. Wọ́n ti ní ó ti sẹ́ndì fídíò ọmọ ẹ̀ sí mi láti bí ìjẹrin pé báyìí kì í ṣiṣẹ́ lórí ẹ̀ mọ́ kọ́ ó pé èèyàn máa kọ́kọ́ gbọ́ tẹnu ọkọ náà. Ìgbà tó bí ìyàwó jáde tàwa ní kí n ṣiṣẹ́ lé lórí ẹ jẹ́ kọ́kọ́ náà jáde ká gbọ́ tẹnu ọkọ á gbọ́dọ̀ gbọ́ tẹnu ìyàwó nìkan. Náà nísìnyí gbogbo ẹ̀yin lọ sórí Facebook gbogbo ńlá kí o ẹ̀dẹ̀ kú aráfẹ́ra kú TikTok tó ní mo gbọ́ ní pé TikTok náà lọ́nlẹ̀ gbogbo ẹ̀yin tap orí láyàn ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin òróró mọ́ ti yín ibẹ̀ bá yín ibẹ̀ yẹn kọ́ mò ń lọ. Yẹ onípọ̀mọ̀ wá bí mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kan. Let me tell you something, ọ̀rọ̀ tèmi lè yàtọ̀ sí tí gbogbo èèyàn bẹ́ẹ̀ sọ. Tó bá tún lọ́kọ̀ mí lénìí if o tẹ̀ máa sọ pé 5 years ló máa fi ń dúró ó ní 5 years ló fi ṣe single mother. Tó bá tún wait for another 5 years tó bá tún rí ọkọ alálùbáríkà tó bá ń fi irú ìwà ẹ yìí tó fi continue pẹ̀lú ọkọ ẹ̀yẹn wà láyọ̀ máa tún lé ẹ jáde ni. Ó gbọ́ Yo ní Ponmo ṣó ń gbọ́dọ̀ mi. Tó bá tún wait for another 5 years tó fi ṣe single mother ṣó ń gbọ́. Tó bá wá marry another man lẹ́yìn 5 years yẹn tó bá ń continue pẹ̀lú wà tó ń wù yìí wàhálà ìwọ̀n á tún lé ẹ jáde ni. Because from my view lórí bó ṣe ń sọ̀rọ̀ yẹn gan ti fi irú èèyàn tó jẹ́ wọ́n mi torí ẹ̀ mo ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́. From my views irú èèyàn tó jẹ́ gan mo ti mọ̀ bó ṣe ń sọ̀rọ̀. Tóbìnrin bá wà tó bá jẹ́ oníkọ́tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀tọ̀ kò lè rí ilé ọkọ gbé. Especially tí ọkọ ẹ̀ ò bá jẹ́ni tí ó máa ń sọ̀rọ̀ jù tí ọkọ bá jẹ́ onísùúrù bí àwọn bá jẹ́ onítọ̀tọ̀tọ̀tọ̀ ó rí ilé ọkọ gbé, take it or you leave it. Nínú fídíò tó ṣe tó jẹ́ put awareness àwọn èèyàn àti emotional wípé inú ọ̀rọ̀ tó sọ wípé ẹjọ́ kọ́lé ni ìwọ ló ní 70 òun ló ní 30 kò sẹ́ni tó máa gbọ́ irú yẹn tí ò ní gbé ọkọ yẹn ṣépè because èmi gan ò fẹ́ kó ọkùnrin máa ráìdì obìnrin. Gbogbo ọkùnrin tó bá ń fìyà jẹ obìnrin òun náà máa padà jẹ̀yà tí ò ní in fact tí ò ní tán lẹ̀. Ṣùgbọ́n a máa ń gbé gbọ́ ni a kì í pé gọ̀. Ìgbà tó sọ pé 70-30 ní o pé 70% lówó tiẹ̀ nínú ilé yẹn 30% ní owó ọkọ ẹ̀ ó máa jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n sáré dìde sí ọ̀rọ̀ ẹ̀. But from my views mo rí pé ìwọ gan fúnra ẹ tó bá fi àwọn ìwà burúkú yìí lẹ̀ wo lè rí ilé ọkọ gbé. Ó ṣàṣọ pé ó ti bímọ méjì kan kó tó wá fẹ́ bọ̀bọ̀ yẹn àbí náà ó ní ó ti bímọ méjì síbi kan kó ló di pé wá fẹ́ bọ̀bọ̀ yẹn kí ló ṣẹlẹ̀ nílé ọkọ tó ti ń bọ̀ ibẹ̀ yẹn ò tiẹ̀ kàn mí. But ilé ọkọ míì tó wá wà yìí nǹkan tí mi rí tó ń ṣe yìí bó ṣe ń ṣe yẹn gan mo dípò ò lè rí ilé ọkọ gbé. Kóbìnrin máa pariwo ó sọ̀rọ̀ tán nínú ìbẹ̀yẹn nínú tábìlì tí wọ́n bí ẹ́ oníyà ọkọ ẹ̀ ra pọ̀mọ́ kò sanwó ó gbà àwọn pọ̀mọ́ kò sanwó. Àìmọye àwọn ọ̀rọ̀ oríṣiríṣi tí èèyàn ò ṣe gbọ́ sétí ló máa sọ nínú ìgbéyàwó yẹn tí wọ́n máa fò pé àwọn ò lè gba ilé ìsílé. Àìmọye àwọn ìwà míì ló ti máa wù tó máa fi wò pé àwọn ò lè fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó. Ó máa jẹ́ obìnrin tó máa pe ìbò sí ọkọ ẹ̀ tó máa pe ìbò sí tí nǹkan bá ti ṣẹlẹ̀ nínú ilé. Kò dẹ̀ sí kò sí ọkùnrin kan tó fẹ́ fẹ́ ru obìnrin bẹ́ẹ̀ kò sóbìnrin tó fẹ́ fẹ́ ru ọkùnrin bẹ́ẹ̀. Let me ask you question. Nígbà tẹ́ lọ́ra lẹ̀ ṣẹ́jẹ́ lọ́ra lẹ̀ ní orúkọ ta ló wà nínú ìwé ilẹ̀? Ṣé orúkọ ọkọ àti orúkọ ẹ lójó wà nínú ìwé ilẹ̀ ni? Ìgbà tẹ́ fẹ́ lọ́ra lẹ̀ ṣé orúkọ ẹ àti orúkọ ọkọ lójó wà ń bẹ̀? Ìyẹn ìkíní. Tó dé àwọn nǹkan tẹ́mi ò bá máa kọ́kọ́ bí ẹlẹ́rìí nìyẹn.
now ìwọ gan wọnú ilé tó ń gbé yẹn wo bó ṣe máa ń dapọ̀ mọ́ sílẹ̀ ńlẹ̀ nínú compound yẹn bíi wèrè bí ẹ tó ń gbé nínú abúlé wo bó ṣe máa ń dapọ̀ mọ́ sílẹ̀ ṣé wọn kì í wọ́kọ̀ ẹ wá sínú compound ni èkíní pọ̀ mọ́ fún rẹ̀ márùn wàá tó wá dapọ̀ mọ́ sílẹ̀ ńbẹ̀ yẹn á wá pọ̀ nínú compound ńbẹ̀ yẹn á máa rà bí irú ọkùnrin ọkọ bẹ́ẹ̀ ò ní fẹ́ fi ẹ̀ ó máa jẹ́ lé ẹ jáde ni nẹ́tíwọ̀kì yìí kàn ṣe bákan ni mi ò mọ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn rí mi. ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ pọ̀mọ́ lólóhùn tà wàá wáṣọ bí aṣọ olóṣó wàá máa jójòjò wèrè ń bẹ̀ yẹn ní orí TikTok kò ń ṣe gbogbo ọkùnrin ló máa ń fẹ́ ìwà wèrè tẹ́yìn obìnrin máa ń wù yẹn wàá ní o fẹ́ polówó ọjà tó ń tà lórí TikTok wàá wọṣọ pébélé bí aṣọ olóṣì bí aṣọ aṣẹ́wó wàá máa jójò wèrè lórí TikTok mo dẹ̀ mọ́pọ̀ ọkọ àti máa pè é ṣàkíyèsí pé mo ò fẹ́ràn nǹkan bẹ́ẹ̀ yẹn ò ní gbà ọkọ ẹ sọ̀rọ̀ nínú interview tí wọ́n ṣe fún lánàá ó ní pé wà tóun ní argument ó ní the next thing tó máa ṣe ni pé ó lọ wọ aṣọ pínpínlé ó bọ́ sórí social media ó bẹ̀rẹ̀ sí ní jó sọ fún mi ṣé ọkọ wo ló fẹ́ fẹ́rù obìnrin bẹ́ẹ̀ tó ń wà bí wèrè bẹ́ẹ̀ yẹn definitely ọkọ ẹ ti ń bá ẹ sọ wípé òun ò láìkè bó ṣe ń ju irú aṣọ wèrè bẹ́ẹ̀ yẹn tó ń jó lórí social media ìwọ àti ẹ wá ní little argument the next thing ni pé kó lọ wọ aṣọ pínpínlé kó bọ́ sórí social media láti wọn máa jójó bí aṣẹ́wó àwọn èèyàn dẹ̀ pè lólóṣó ń bẹ̀ yẹn ṣó ń ṣolóṣó nítorí àwọn in-laws social online in-laws ó kàn wọn máa sọ̀rọ̀ lóríṣiríṣi nǹkan táwọn náà lè gbà lọ́kàn wọn máa sọ̀rọ̀ from your look nísìn àwọn ká máa pa kàdá ọmọ máa dáwó fún ni wọ́n máa dáwó fún ni ẹ sọ fún ọmọ kẹ bá tún ibi tó ti ń ṣe mistake kẹ bá tún bẹ̀ ṣe bóyá ń sọ̀rọ̀ bọ̀bọ̀bọ̀bọ̀bọ̀bọ̀ bóyá ń sọ̀rọ̀ blablabla kẹ kọ́ wípé obìnrin ò kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀ nílé ọkọ bóyá nǹkan tó le kó nílé ọkọ àkọ́kọ́ nìyẹn ta ló mọ̀ kóbìnrin máa bí pé kò sọ̀rọ̀ tí kò fi òun lóhun ò lè sọ lẹ́nu kó ṣe gbogbo ọkùnrin ló lè aláwòkiri obìnrin bẹ́ẹ̀ náà ìyá onípọ̀mọ́ lọ́tún wọ ẹ ṣe àbùrọ̀dí tó fọmọlúwàbí tó bá dénú adòdè ní just little word èmi fẹ́ bẹ́ẹ̀ sọ àwọn tọ́nà fẹ́ dáwó fún ẹ tó bá bẹ̀rẹ̀ sí ní ṣe body fine bàrà fún ẹ nísìn kó tún fi 5 years míì tuntun wà kó tún fọkọ míì tó bá ń wúrú wà yìí ní ilé ọkọ yẹn míì wọ́n á tún lé ẹ jáde ni kò yẹ àbùrọ̀dí tó fọmọlúwàbí mi ò jọ sí bẹ́ẹ̀ yẹn lọ o ire kàbìtì ó dàbọ̀ nẹ́tíwọ̀kì yẹn.